èèyàn bá ń ṣe ó bá dẹ̀ tó èjì yẹn tó ń wà kísàkiri ó yẹ kán check ara wọn ò ní lárí bọ́ yẹn wà yẹn ẹni tó bá gbọ́n máa sá fún wọn ni wọn ò ní lárí. Lizzy Anjorin gan tó ṣe patí oyè tó rówó gborí ẹ̀ǹtà ó kọrin ọ̀tẹ̀ tó rówó polórin gidi tó bá ti wá tọ́jà tán nǹkan tó máa fi ń gba donation nìyẹn ó ti yẹ yín nǹkan fi ń gba donation iṣẹ́ ọwọ́ donation lẹ́ ń wò yẹn iṣẹ́ donation ni láti rorí wọn dé sàlẹ̀ ẹ rí pé kò sí nǹkan kan fún wọn mọ́ ìyẹn mà kọ́ ni o ẹni tó jọ pikin màlẹ́ ń rí ẹni tó jọ pikin. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti tẹ̀síwájú láti máa bú Dayo Amusa lórí péde ọmọ rẹ̀ tí ó ṣe pẹ̀lú bí olórin tí ó pè bí ó ṣe gbórúkọ Lizzy ní ibẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tẹ̀síwájú láti gbádùn ètò náà. ilẹ̀ rí o mi pikin gangan is nowhere to be found. Mo ń download ní mi ìréyàn gbà mí download mi ìréyàn bá mi download má bọ̀ wá bá mi ó yá wá hàdé lè mọ kí lórúkọ ẹ̀ wá connect iPhone nílé mo ti ń pẹ́ ó ní mo dẹ̀ múra bí àwọn yẹ́sù jẹun gbé kúrò ọ̀tọ̀ ni jọjọ gbé gbogbo àwọn yẹn kúrò ń bíbá lọ́dọ̀ mi ìdásọ̀rọ̀ Nàìjíríà ilé wa dákó gbòmógun tó wà. You see that meeting where we go? Now so one guy say una go dey shout Fulani shout Hausa. No be na Yoruba dey under this lover dey kill people. Why una no shout am? Everybody was like, it's not Yoruba oh. No be that actress, that aṣẹ́wó one, that kí ló tiẹ̀ pé lórúkọ kan. Ah, they really disgrace. Ṣó wọlé. Bàbá àbíjì wọn kàn sọ fún bí owó ìgbéyàwó àtò. Ṣó wọlé bá mi connect ẹ ṣó ti connect wọ́n ti connect. Ọ̀pọ̀lọpọ̀ yín àánú yín ṣe mí jẹ́jẹ́ mi mo kú jókòó nù. Open ó dáa pé mo ti padà rí ṣe o mi ì rí ṣe mi ò ṣe. Wọ́n ti ṣépè fún ọmọ yẹn máa ń ṣòṣì kiri nìyẹn láti bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe níláárí nìyẹn ẹ̀yin lọ́rọ̀ wọn jọ lójú gbogbo àwọn aláàánú wọn lánàá dà wọ́n ti bà tiwọn jẹ́ ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ làwọn pípù yẹn ó ti connect kò tó máa láò dáadáa ń bí. Sàkàlẹ̀ gbogbo tó bá ti ń wò mí ìdíje lọ́wọ́ sọ̀rọ̀ ìgbàgbọ́ ọjọ́ mẹ́ta àṣìláfíà ní gbogbo nígbà. Yeah, this is a very quick video. I'm sorry I've not been able to make a video for the past few days due to my schedule, but I saw a viral video. Mo ní viral video kan tó ń lọ online. Gbàgbà sọ fún mi ṣẹ̀dá lánàá. To talk about it because Yorùbá ló máa ń bọ̀ dẹ́ máa ń sọ pé ó ń bọ̀ àwọn ọmọ ẹgbẹ́ and it is a video about Lizzy Anjorin and the party that Dayo Amusa had for her son last weekend. Yeah, nínú fídíò yẹn lánàá tí mo rí fídíò Lizzy mo kọ́kọ́ rí mo rí tí Lizzy ń ṣépè gan fáwọn tó lọ síbẹ̀ yẹn ó ń ṣépè ó ń condemn party yẹn mo wá rò sínú pé báyìí tí Lizzy ṣe mo máa condemn party pé ó ń ṣe gbogbo ajá tó bá ń bọ̀ so later ìgbà tí wọ́n fi dáwọ̀ yìí mo wá rí another video tó lómi kan ṣe BJ gbogbo yín tẹ máa ń sọ so mo wá rí Lizzy
gbogbo yín tẹ́ máa ń sọ, gbogbo yín tẹ́ máa ń dáṣà gbogbo ajá tó bá gbó kọ́ nìyẹn dá lò, kò sí kankan nínú yín tó lè dúró oṣù kan. Gbogbo I know it's a slang, but kò sí kankan nínú yín, kò sí kankan nínú yín tó lè dúró ọ̀sẹ̀ kan. Gbogbo yín tẹ́ máa ń dáṣà gbogbo ajá tó bá gbó kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ mọ́. Ajá ń gbó yàtọ̀ sí pé èèyàn ń ba tèèyàn jẹ́. Ajá ń gbó kí ló ní í ṣe pẹ̀lú èèyàn ń ba tèèyàn jẹ́. Ó máa jọ pé ajá ń gbó lójú Yorùbá. Kò tó bá jẹ́ pé ìran mọ́là ni wá, kò lè jọ pé ajá ló ń gbó. Torí Haúsá mọ sí owó ṣe dáadáa. Yíbò dẹ̀ mọ sí owó ṣe dáadáa. So Yíbò àti Haúsá wọ́n mọ nǹkan tó ń pè ní destruction ju Yorùbá lọ. I'm sorry to say this. Èèyàn ń ba ayé èèyàn jẹ́, èèyàn ń ba business èèyàn jẹ́. Ẹ lọ ń kọ petition mọ́ victim yín torí kò sanwó mọ́ London gist lover. Ṣé ajá ń gbó lọmọ yọ ẹdó ṣe fi kú? Ajá ń gbó ní Samokoso fi kú. Ajá ń gbó ní Mohbad fi kú. Ẹ lọ wo iye èèyàn tó ti kú London gist lover. Ṣé ajá ń gbó lẹ fi cancel Naira Marley? Ẹ má máa ṣèkà káwa máa sọ pé ajá ń gbó kò dáa. Statement yẹn ò dáa. Torí pé tí àwọn èèyàn bá ń pààyàn, tá bá wá gbé ìpààyàn